àjàbalẹ̀ mọ̀túrè tí ó máa dé sétí gbọ̀nyìn látòrí ìkànnì amóhùnmáwòrán DIGINAIJA TV gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé aláǹfààní àti máa já yín sí àti máa gbé yín débẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà káàkiri ilẹ̀ káàrọ̀ oòjíire. Àyè o nínú ìwé ìtàn ọmọ ẹgbẹ́ Nurtw kò mọ̀ tí sí chairman kankan lẹ́tọ́ ṣe ohun tí Sego ṣe. Èyí ni ọ̀rọ̀ tó jáde nínú fọ́nrán kan tó ṣe bẹ́ẹ̀ tó gba ojú òpó ayélujára Facebook kan. Wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé kan ẹ̀jẹ̀ àjọ gbádùn àlàyé ọ̀rọ̀ náà lẹ́kùnrẹ́rẹ́. Mo fẹ́ summarize video tí mo sáré ṣe within 3 minutes péré. Àkọ́kọ́ question mi ni pé Sego ń allege lórí take home ẹnìkan pé olú ọmọ báyìí. In the history of union láti ìgbà tó ti ń bọ̀ tí union ti ń bọ̀ kò tí ì sí chairman tó ṣe nǹkan tí Sego ń ṣe tó máa jáde wá tó máa wá sọ̀rọ̀ owó pé ẹnìkan ó lè ẹnìkan jalè ẹnìkan ṣe kinní kan tó dẹ̀ jẹ́ pé wọ́n jọ ṣèjọba ẹni tí ó dẹ̀ complain kankan lé lórí. But now nísìnyí a gbọ́ pé òun náà jáde nísìnyí ó ní pé kán lọ máa mú iye owó kan wá tó ní kọ́ lọ máa mú almost 3 million each branches kí àwọn each branches tó wà lẹ́kọ̀ọ́ that's 250 branches kó lọ mú 3 million wá and then lẹ́yìn yẹn kọ́ tún ra form bíi 200,000 gbogbo nǹkan yìí àwa ṣe estimate ẹ̀ àrí gbogbo tí gbogbo ẹ̀ lọ àrí iye tó jẹ́ ó wà nínú fídíò mi wọ́n tó bá fẹ́ listen lọ listen sínú fídíò yẹn kó rí iye tó jẹ́ wàá rí i pé Sego òun dragi particularly àwọn tó fi ẹ́ síbẹ̀ òun dragi wọn sínú mud and all Nigerians are watching. Àwọn èèyàn dẹ̀ dákẹ́ wọn wò yín báyìí tí wọ́n yàn bá fẹ́ fìyàn joyè èèyàn máa fi ẹni tó wà matured tó ní làákàyè tó nínú ńlá tó lè gbọ́rọ̀ síkùn òun lè máa fi ń joyè. à ń sọ fún yín pé oyè tó ń fi ẹ́ jẹ yìí oyè ẹ wúwo fún ẹ ó tóbi jù ẹ lọ gbogbo ọ̀rọ̀ kọ́ lèèyàn máa ń sọ. You are too lousy. Then tó bá yẹ pé àwọn kọ̀ọ̀kan ló ń gbowó lọ ń fún lówó lọ́wọ́ pé ló ń gbowó lọ́wọ́ ẹ̀ lẹ́yìn gbogbo àwọn tó ń gbowó yẹn a sì máa tèkì gbogbo orúkọ wọn jáde because àwọn náà máa bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ sí pé ok ìwọ náà fún ẹ̀ ń sìn ẹ mélòó ló ti wá ṣe àkáǹtì fún wa lórí tíkẹ́ẹ̀tì tó ń tà lórí iye tíkẹ́ẹ̀tì tẹ́ ń já lórí báwo lẹ ṣe ń ṣe administrative ẹ̀ o focus lórí administrative tó yẹ kó ṣe. But òun jáde wá láti máa wá dárúkọ owó láti máa pe ẹnìkan lólè ìjọba tó kú òun bẹ́ẹ̀ lólè a dẹ̀ ń try láti dá ẹ padà pé fi ìjọba tó ti lọ ṣe ìjọba tiẹ̀ kó o dẹ̀ àwọn ibì kan wà tó bá yẹ kẹ́ panu mọ́ níbi iṣẹ́ yín ẹ panu nǹkan sáwọn èèyàn kan ló fi yín síbẹ̀ àwọn tó fi yín síbẹ̀ yẹn òun ò mọ̀ pé òun dráàgì wọn wá sí because orí mídíà ló ti ń sọ tí gbogbo èèyàn dẹ̀ ń gbọ́ tí gbogbo èèyàn dẹ̀ ń wò whosoever tó bá wà lẹ́yìn ẹ̀ àbí ó máa dráàgì wọn wá ta very soon gbogbo ẹ̀ máa já lójú gbogbo yín máa já èyí tẹ́ ń wà lẹ́yìn ẹ̀ tẹ́ ẹ̀ sọ fún Sego kó máa nìṣó kó máa ṣe nǹkan tó ń ṣe ojú yín máa já then èmi sọ fún yín pé ó ń dráàgì APC lọ sínú mud láti máa jáde ó dà ní gbogbo owó yìí bolẹ̀ tí ń rí àdúrú owó yìí gbogbo tó ń padà wá tó ń jáde tó ń sọ síta yìí tó ń sọ lọ́tún tó ń sọ lọ́sì níbo lẹ ti ń rí definitely àwọn tó fi yín síbẹ̀ lẹ́ ń dáṣẹ́ padà fún ni àbí sẹ́yìn lẹ́ ní aráàlú lára ni torí pé owó tẹ̀ ń gbà ọwọ́ aráàlú lẹ ti ń gbà aráàlú lẹ ti ń gbà aráàlú lẹ ti ń ní lára ẹ̀yin dẹ̀ lẹ́ ń sọ iye tẹ́ ń rí bẹ́ẹ̀ yín lẹ́ ń jáde sì lẹ́ máa sọ pé iye báyìí ẹ̀yin lẹ́ ń jáde pé wọ́n gba 25 million lọ́wọ́ ẹnìkan wọ́n gba 10 million lọ́wọ́ ẹnìkan níbo lẹ ti ń rí gbogbo owó yìí we need to ask question ẹ̀yin tẹ́ dẹ̀ wá we need to ask ẹ̀yin dẹ̀ lẹ́fẹ́ káwọn ayé wa bá yín ask question sí torí pé ó fẹ́ drag ẹnìkan torí pé o fẹ́ drag ẹnìkan then you now drag even àwọn tó wà lẹ́yìn ẹ̀ àtàwọn tẹ́ ló ń gbowó fún àwọn tó ń support yín gbogbo wọn ní gbogbo Nàìjíríà yìí máa padà wá mọ̀ pé àwọn wo ló ń gbowó lọ́wọ́ yín gangan àwọn wo ló wà lẹ́yìn yín gangan. ọ̀sán máa fẹ́ fi yàn joyè tó máa fẹ́ fi yàn joyè níbi awo wọ́n máa wo ẹni tó máa fi joyè nìkan tó fi joyè. Sego à ń sọ wípé did you capable of this particular post tó wà yìí kọ́sọ́ bá wà capable ni o ní máa jánu báyìí wàràwàrà kó máa sọ̀rọ̀ pé ẹnì kankan ò lè mú ẹnì kankan àwọn èèyàn wà lẹ́yìn ẹ àwọn alágbára wà lẹ́yìn ẹ kìnnì kan àwọn ibì kan wà tó yẹ pé èèyàn máa ń lo maturity ni wọ́n sọ àkọlọ́ máa mówó báyìí iye báyìí ló fẹ́ máa gbé no but now ẹ ti wá drag ara yín wá síta ń sìn gbogbo Nàìjíríà náà máa bá yín ganu sí I mean fídíò yìí àwọn èèyàn lè máa ti sọ̀rọ̀ kan sìn kan dákẹ́
but àwọn tó máa lo against yín tó dẹ̀ máa lo against àwọn tó wà lẹ́yìn yín wọ́n máa lo against láìpẹ́ ìwọ máa wòran. tó oníyàn ṣe ọlọ́bẹ̀ ṣe ẹ̀yin tẹ́ bá fẹ́ jẹ́ náà àdúpẹ́ torí àní máa rí ejò báyìí lọ àmọ́ kí wàá ní èrò tiyín lórí fọ́nrán ẹ má gbàgbé láti fi èrò inú yín hàn sábàlá àríwí sí ìyẹn comment section kẹ́ bá like kẹ́sì bá share rẹ̀ kẹ́fi sọ sáwọn olólùfẹ́ yín jákèjádò Nàìjíríà. See you next time a tún máa pàdé lọ́jọ́ míì ọjọ́ rẹ̀.